Olúyọ̀lé Street ní Odò Ọba ní ìlú Ìbàdàn níbi tí ikọ̀ Òrùmẹni wà báyìí. Ibi tí ẹ̀ ń wò lójú ìwòran yín yìí, ibẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ti gbé ṣẹlẹ̀ ní ọjọ́ Thursday, kó jẹ́kọ̀ fún olúkúlùkù wa tí a jẹ́ òbí. Iwájú ilé tí wọ́n sùn sí lélẹ̀ ìyẹn ní àṣálẹ́ tí wọ́n wà ńbẹ̀ tí wọ́n ń gbatẹ́gùn níwájú ta wọn. Bí ọmọ yẹn ṣe jókòó tẹ́ ń wò ní ojú ìwòran yẹn, bẹ́ẹ̀ náà ló ṣe jókòó ní alẹ́ ẹjọ́ yẹn kó tó di pé màmá rẹ̀ tí wọ́n jẹ́ girama àwọn náà ra sùn síbi tí wọ́n jókòó sí tẹ́ ń wò ní ojú ìwòran yìí. Ẹnu géètì kékeré yìí ni arákùnrin yẹn ṣí. Ó ṣílẹ̀kùn ní nǹkan bíi aago 10 lọ rèé lù ní alẹ́ táwọn ń gba atẹ́gùn ní faranda ní ìta wọn, tó sì gbé ọmọbìnrin tí ẹ̀ ń wò ní ojú ìwòran yìí tó gbé lọ tó kọ ẹ̀yìn sí wa yìí. Tí kì bá ṣe pé Ọlọ́run àti àwọn tó wà ní ṣọ́ọ̀bù tí wọ́n ń palẹ̀ mọ́ lọ́wọ́lọ́wọ́ tí wọ́n kígbe síta nígbà tí ọmọ yìí kígbe yìí pé wọ́n mà ti ń gbé òun lọ. Ṣọ́ọ̀bù náà ni ẹ̀ ń wò ní ojú ìwòran yín yẹn fún àǹfààní àwa tó já sí pé ẹ gbọ́ ọ́díò yẹn lórí ètò Òrùmẹni Ọ̀wọ̀. Àìgbélé ẹni ká fọrùn rọ̀, èèyàn mọ̀ ọ́n sùn ni o, kí Ọlọ́run aṣẹ̀dá kó má jẹ́ ká gbé ilé wa ká fi ọrùn rọ̀. Babátúndé Balógun, Òrùmẹni Ọ̀wọ̀ lórúkọ ti tèmi. Kò ní bàjẹ́.